wípé lóòótọ́ tí ń wí o kò rí bẹ́ẹ̀. àwọn amínú rẹ̀ sọ ipò àrùn ní náà ó ní ìtọ́jà bẹ́ẹ̀ ó sì ní tí ọ̀dà bẹ́ẹ̀. gbogbo tí ọ̀gá wa dá ní bá sọ fún yín bẹ́ẹ̀ ẹ lọ́rọ̀ ṣíà ni ẹ lọ́rọ̀ mùsàsíríkì ni tàbá ní ẹkúrúfù rẹ̀ àsìkò gáàsì kúrúfù ni kí ọmọ ẹgbẹ́ lọ́ọ̀yà ní ṣe pọ̀ dáa irọ́ ni lọ́ọ̀yà ń pa àbí ọ̀nà bá gbé kéèsì kìí wá kò ní ìdíkí lọ́dà ń kúrọ̀ kò ní ìdíkí lọ́ọ̀yà náà kó ṣe kí ni o kúrọ̀ kó tó wí ní kéèsì rẹ̀ ní kí ni o ní pọ̀ ọ̀rọ̀ pẹ̀lú kúrúfù ni ọ̀rọ̀ pẹ̀lú kúrúfù ni àìrí kúrúfù bẹ́ẹ̀ bá wá rí kúrúfù mọ́ lẹ́ẹ̀mọ́ asọ̀kọ́rọ̀ ṣíà là ń sọ àtọ̀rọ̀ mùsàṣírí. níta bá ní kúrúfù ọ̀rọ̀ yín lẹ́ni níta bá ní bẹ́ẹ̀ tí ò dára ìgbà wọlé wa ya ọ̀rọ̀ sí pé àwọn tá à ń sọ ọ̀rọ̀ àwọn mùsàṣírí kiri ọ̀dọ̀ làwọn ṣe é hàn. tíra àtẹ́wá fi bẹ̀rẹ̀ rẹ̀ ní 2016 ni wọn lọ́kọ̀ tí a yín pàtàkì yìí bẹ̀rẹ̀ èyí wá ń bí wàhálà lónìí wọ́n challenge rẹ̀ musa sára méje wa àbí mẹ́ta tó jẹ́ pé mo kó ti mùsàṣírí kìíní à nínú tíra yìí àbí kó lọ bí references tí mo dá kọ kó owó tí lẹ́yìn ọ̀kan wá kọ yẹ kí mùsàṣírí kìíní bẹ́ẹ̀ nínú tíra yìí láti lè fi ṣàkíyèsí yín sí pé àwọn ibìkan bẹ́ẹ̀ tó yẹ kó ní àtúnṣe ẹ sọ fáwọn ọ̀gá yín tí wọ́n ń lo tíra yìí kí wọ́n parapọ̀ fún ọ̀jára rẹ̀. tí nàdá àkọ́kọ́ kọ nílé ìsọ̀ ipò àárí àwọn ní 2016 àwọn challenge professor aláwọ̀ ìgbẹ́gẹ́ múbì kẹwàá bẹ́ẹ̀ táwọn ti lọ ọ̀rọ̀ àwọn orientalist bẹ́ẹ̀. kí n tó ń bọ̀ yìí o tíra tí wọ́n kọ́kọ́ fi sọ̀rọ̀ ayé nì ní 2013 ike bẹ́ẹ̀ ti ṣe dáwà yìí ọ̀dà wàhálà lé ọ̀dà kẹgbẹ́ra yín padà wàhálà yìí ti pọ̀ láti jẹ̀ta mọ́kò tó yẹ ẹgbẹ́ra yín padà ẹgbẹ́ra yín padà gbogbo tẹ́lẹ̀ lè tọ́ ọ̀pọ̀ yìí wàhálà bọ́ sọ̀rọ̀ kan wọ́n náà bẹ́ẹ̀ àbòjóró tẹ̀sí. ṣé mùsàsíríkì náà ló ní kí ẹ máa bá ọkọ̀ gbogbo àwọn àfáàrẹ́ ilẹ̀ Yorùbá nítorí ti wọ́n ní ẹ̀sìn tájá máa lùkùrọ̀ ayé kẹ́ ẹ̀ pa ọkọ̀ àwọn àfáàrẹ́ torí pé wọ́n sí ní mọ́sí àmì kẹ́ ẹ̀ pé inú kúbà tó nílẹ̀ lóko làmà nígbà tí wọ́n wá kẹ́tẹ́ owó ṣe pé inú kúbà tó mí náà tọ́ lábá tọ̀rọ̀ dákọ̀ ara rẹ̀ sí táà ṣàkíyèsí pé ibi jẹ́ ń lọ yìí wàhálà ti kí ni ọ̀làgbàrà bẹ́ẹ̀ ẹ̀fọ́ wàhálà lẹ́sẹ̀ ní 2013. àmì tó sọ lára tàbí tíra náà ní bàbá wa ti pàkíyèsí yín lẹ́yìn tíra yìí bẹ́ẹ̀ ni ẹ̀ ń fọwọ́ bà yìí ẹ̀ ń tọwọ́ bọ̀. àìgbọ́ tá a wí sínú eléyìí àti mọ̀lẹ́tà fún yín ló ní ìdísí ti 2016. nígbà tí dé bẹ̀rẹ̀ sí í jó lẹ́yìn náà dìde lẹ̀ lẹ́nu rẹ̀ kọ́ ti tíra àti ìtẹ̀ pọ̀ ni. ẹ sábà fi ilẹ̀ ilé ayé nígbẹ̀yà yí pé ẹ dá lórí. gbogbo ilẹ̀ dá lọ síbẹ̀. nínú ọ̀rọ̀ tíra àti ìdí mùsàsíríkù wa àti ti ṣíà ojú ewé tẹ̀ fi sọ̀rọ̀ mùsàsíríkù yìí sí ọgbọ̀n ojú ewé ni nínú tíra yìí. ẹ̀ẹ̀ka mùsàsíríkù ẹ̀ẹ̀ka àwọn ẹ́sìtìsìrá àti àsáríkù ẹ̀lẹ́mọ̀ lẹ́ẹ̀kọ́tì wọn ọgbọ̀n ojú ewé lẹ́ẹ̀fi sọ̀rọ̀ àwọn orientalist níyà yìí ẹ̀sìn fi ojú owó bẹ́ẹ̀ gbogbo ẹ̀fi sọ̀rọ̀ àwọn síyá láti lè fi púrúfù pé gbogbo táwọn lò bẹ́ẹ̀ gbọ́ ọ̀rọ̀ sí àkáàsì ìsọ ìdá àṣọ yìí ṣé sí àwọn ọmọ ọ̀sọ̀ yìí Buhari ni ṣé mùsàsíríkì lọ́pọ̀ ọ̀rẹ́dálìsì lọ́pọ̀ sọ yìí Buhari ni nígbà àwọn contradiction ṣe kí ni ọwọ́ àbẹ́ kẹ́ ẹ̀ ṣàfihèsí ẹ̀ lẹ́ẹ̀fipò eléyìí ní 2017 sí 2018 ẹ̀gbọ́n mi náà lọ́kọ́ ká lọ tó wúwi kan náà nígbà ẹ̀kọ́ ni mo dìde bọ́ lọ́lé pọ̀ yé gẹ̀ẹ́sì torí ẹ̀rọ pé tíra ẹ̀ bẹ́ẹ̀ kò ṣe tí wàá lò síbẹ̀ kí ẹ bá máa fi kó wa lọ́bẹ̀ jẹ́ àráyè ìlànà tẹ́ǹsì yẹn ni èmi bí ẹnìkan bí ẹ̀ráyè ìlànà tẹ́ǹsì yẹn òdodo ni mo wá káàkiri wá sọ fún mi nínú tíra yìí tí mo padà fún sàlàyé ọ̀rọ̀ fún ẹgbẹ́ tẹ́ẹ̀mù kò ní bẹ́ẹ̀ sóyé ó lé ọgọ́rùn-ún méjì tíra
tí mo dákọ̀ sí láti ṣe references tíra ni wọ́n tíra mùsùlùmí kẹyọ̀ kan ọ̀rẹ́dálì kẹyọ̀ kan àbí tíra ṣí ẹ̀yọ̀ kan tí wọ́n fẹ́ bẹ́ẹ̀ kò challenge rẹ̀ gbogbo tíra fi lẹ́yìn tíra wọn lù súnà yìí. wọ́n á challenge gbogbo ẹ̀tọ́ láró. gbogbo references ti yẹn náà. múlọ́wọ́ yìí kẹ́ mú tíra kẹ́ńtà bẹ́ẹ̀ mùsùlùmí ọ̀rẹ́dálì lọ́kọ́ àbí ṣé àlọ́kọ́ kẹ́ mú jáde mẹ́ẹ̀. níwọ̀n gẹ́ ní mùsùlùmí ọmọ mú jáde. hábà èèyàn mi má ṣe báyìí. wọ́n yọ ọ̀kan wá ṣé ní gbogbo ilẹ̀ ká. táyọ̀ mùsùlùmí kù ni wọ́n sọ̀rọ̀ rẹ̀ síbẹ̀. àbí sí àní ẹ̀ ti ṣe ìjọ́jà. Ní sùúrù tó bá wù. Sì lè fẹ́ràn mi láéláé. Ti wò ó ti ní gbogbo references mo put down. References àwọn àfáà yìí ni. Gbogbo tí mo sọ sí ìpátá. Òní ibẹ̀ ni world catalog ní 2019. 2019. Tí èmi sọ fún yín pé bẹ́ẹ̀ tí ń rìn lọ yìí ó léwu gan. Gbogbo àwọn tíra yìí ni bàbá wa fi ń pàkíyèsí níbẹ̀. Lẹ́yìn ìgbà bẹ́ẹ̀ ọmọ ti wàhálà tán ló gbé mi jáde báyìí bí ọmọ tó mẹ́jọ. Gbogbo tá a fà lábẹ́lẹ̀ tá a yí pé bóyá ká yẹgbẹ́ láàrin aláàfáà sáfà ká má dà lóru ká sì má dẹ́sìn lù dáwọ́ mẹ́. Ẹ̀tún wa fẹ́ máa gẹ́gẹ́ atẹ́kùn ní sí èyí ní ọ̀dà lúrò. Ẹ mọ́jọ yẹn tó gbogbo tá à ń kọ sí ìlà túta o. Ẹ mọ́jọ ọjẹ́ bẹ́ẹ̀ èyí tí ń rọ̀ wọ́n náà lùgbà gẹ́gẹ́ bí pé Ọlọ́run ti sọ wọ́n náà dèèyàn láàrin wa yíyán. Kéèyàn wá déèyàn pọ̀ dàbí kó séèyàn déèyàn tí bá lọ. Kéèyàn déèyàn pọ̀ dàbí kó séèyàn. Àfa àwọn aláró ó ti dè èèyàn mo fẹ́ kó ṣe èèyàn. Àbá aláró ẹ ti dè èèyàn bàbá gẹ́gẹ́ wá ṣe èèyàn. Ẹ má ṣe tí ọba lu yín jẹ. Ẹ lọ́kọ̀ ẹ má ṣe tí ọba lu yín jẹ. Kùrásù àwọn ẹ̀ńtì táwọn bàbá wa sì kó kalẹ̀ ẹ má dàrú. Ṣé nísìnyí kí lọ́pọ̀ mi lé kí n jòkó sí nísìnyí kí n mọ bú bàbá wa sàbáàlì. Kí n mọ búlé kí o bú ìdí kí n mọ wálé bu wọn káàkiri. Kí ni mo fẹ́ rí bẹ́ẹ̀? Ṣé àbáwọn gbé àmàlébù wọn ni? Àmọ̀ wọ́n jù yín lọ. Torọ́ ní bẹ́ẹ̀ rẹ̀ ní gbélé. Àwọn alẹ́ fún àṣìṣ pẹ̀lú wọn. Àwọn alẹ́ 5 and 6 pẹ̀lú wọn. Títí dọ̀la àwọn òṣìṣẹ́ wọn ní ìyàwó. Ọlọ́run sì ní jẹ́ kébí onímọ̀ ní àwọn tó fi lọ ní gbọ́dọ̀. Wọ́n bàbá wa sàbá wọ́n ti pẹ́ bá a ṣe pẹ́ pẹ̀lú wọn àwọn òníwọlé yẹn bú Ọlọ́run sì jẹ́ káwọn òníwọlé yẹn bú láéláé. Torí ìdá àbọ̀ òye ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n rò pọ̀ mẹ́sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ìsọ̀fún ìmùnáfìkì ni yìí ni ẹni káwọn èèyàn ọmọ tá a fà ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ ọmọ ni àti òṣèlú ẹ̀sìn. Ọ̀tọ̀ lẹ̀sìn, ọ̀tọ̀ lòṣèlú inú ẹ̀sìn. Ọ̀tọ̀ lẹ̀sìn, ọ̀tọ̀ lòṣèlú ní ẹ̀sìn. Ọ̀rọ̀ òṣèlú ní ẹ̀sìn ní ń dá wàhálà alẹ́ nílẹ̀ Yorùbá délé Haúsá yìí náà. Ọ̀rọ̀ òṣèlú ẹ̀sìn. Tí wọ́n ti fi lélẹ̀ láti ìgbà tí Asúlù mú mọ̀ wí táàbí ẹ̀mí ti lọ tán. Tí wọ́n ti bẹ̀rẹ̀ òmọ́yà dàlẹ́sì títí nìsín tí ò yí padà. Torí pé ní àwọn ìlú tí Alùsùn náà ń darí ìní Nàìjíríà yà àti Áfíríkà yà sí nínú ọ̀wà. Kò sí èméjèèjì lẹ́nu àbáyé ti dújára wọn àwọn àmì ìfẹ́ nípò mi òṣèlú inú ẹ̀sìn ni onídìí ti sọ pé gbogbo prógámù tó ń gbé lọ́wọ́ fún yìí kéréké bí ìsìlámù ti ní kan lẹ́ni ẹgbẹ́ ti ká mọ́ wáyé káàkiri wọ́n ti ṣe bákan. Níta ọ̀rọ̀ òṣèlú nẹ́ẹ̀sì lára. Òṣèlú nẹ́ẹ̀sì ni wọ́n ti sọ nẹ́ẹ̀sì lágbáwá. Ó ti kó lẹ́sìn Islam. Àwọn Shia náà wọ́n ti sọ́dẹ̀ sí fúrúsù. Báwọn tún bí náà ti sẹ̀sí tí wọ́n ti dínú láàájá. Báwọn yẹn, wọ́n Islam náà wọ́n ti mọ̀ fi parí kújá.
tó mọ̀ sọ pé ìsìlámù náà gbogbo ẹ̀ bí súnmọ́ ọba wí lórí ìsìlámù lòún ṣe bí súnmọ́ ọba wí lórí ìsìlámù lòún ṣe bí ṣíà ọba wí lórí ìsìlámù lòún ṣe wọ́n ní ọ̀rẹ́ dálísì náà ìsìlámù kẹrẹ́ làwọn náà ṣe gbogbo ẹ̀ pátápátá ìsìlámù sínú gbogbo ẹ̀ wọ́n fi ìsìlámù páàkì ẹ̀ wọ́n fi pákéjì ẹ̀. àfi ìsìlámù pákéjì gbogbo nǹkan mí táwa ń ṣe ni. ó ti wá bọ́ bá débi tó sọ pé àlè ìsìlámù pẹ̀lú bá náà gẹ̀rìbà wọ́n sàyà òtútù gẹ̀rìbà wà tún gbèrè lóra bá tí ẹ bá wá bí ìsìlámù ti ní jọ́tà lẹ́bi ìbẹ̀ ní sí ó ṣe wàhálà. àbí ẹ bá wá bí ìsìlámù ṣe rí jọ́tà lẹ́bi ìbẹ̀ wà láì yóò ṣe wàhálà púpọ̀. kò sí lọ́dẹ̀ yìí náà ọ̀hún wa bẹ̀ ní pọ̀ wá bẹ̀ tán á máa wá káàkiri náà ni kò sí bẹ́ẹ̀ ti lè ṣe sí àtúntì tàbá lòdò lọ́dọ̀ rẹ̀ bó bá jẹ́ ìsìlámù ló ṣe kí ni ọgbà tó bá gbé ìsìlámù ló ṣe kí ni o torí bẹ́ẹ̀ ìsìlámù ẹ̀sìn òdodo ni ẹ̀sìn òdodo níbi tó bá ti lódodo kọgbà. ọ̀dà ẹgbẹ́ ìsìlámù lè ṣe lódodo ọ̀pọ̀ àmì àríṣẹ́ àtọ́bá lọ́dọ̀. tọ́ba ẹgbẹ́ ìsìlámù ló ṣe tọ́ba lódodo lọ́dọ̀ Sufi ó ṣe kí ni ọgbà èyí jẹ́ ọ̀pá dánú ní kó ṣe kí ni wọ́n dánú. ó ní kí wọ́n dànù. bàbá ní wọ́n dúdú lọ́dọ̀ ẹ̀yin náà àgbà o èyí yóò bá sì dá á sì nínú àdànù. ìta sọnù kò tiẹ̀ kó nínú. ó jẹ́ kí Islam orí nù ni. kò tiẹ̀ kó ní sínú. ó jẹ́ kí Islam orí ní sínú. kéde pé bàbá sọ yìí tó bá fẹ́ fọ tí ọba fẹ́ fọ yín ẹ lódodo là ń sọ bí àṣàwọn náà pé ìmọ̀ sọ dáadáa jọ mi wọ́n lè fi ìmọ̀ sọ dáadáa jọ mi gbogbo yọ tí ì ṣe tàwọn Sufi lọ pé gbogbo abúlé ṣe wọ́n yọ ọ́ kó wọ́n rí dáadáa wọ́n rí dáadáa wọ́n sì dákẹ́ wọn. àwọn àmì ìkíni bọ̀rọ̀ wọ́n èyí jáde wọ́n ní jáde nì wọ́n lè púrúfù rẹ̀ tí màkà fún yẹ́ ìfóònù mi pé mo bá wa ṣe wọ́n bàbá yìí bá ṣiṣẹ́ ń bà ní. wọ́n bàbá wọn yìí bá ṣe iṣẹ́ ń gbà náà débi tí wọ́n lè ṣe é wọ́n dákẹ́ mọ́ bẹ́ẹ̀ wọ́n ní pé ìṣòro ló gbà. nígbà mo sí fáìlì kan wọ́n ní sì tí mo fẹ́ kò dúró ní ìmúlẹ̀ lérí pé tí àtẹ gbé lọ́wọ́ yìí contradiction bẹ́ẹ̀ mo ti sọ fún yín wọ́n yí tún padà sí mi wọ́n bá fẹ́ pẹ̀lú ní Ṣíà wọ́n fẹ́ pẹ̀lú mùsùlùmí wọ́n fẹ́ pẹ̀lú ọ̀rẹ́ tálẹ́ sí bẹ́ẹ̀ kan náà. sẹ́ẹ̀sì ló léyìí sẹ́lẹ̀yìí sẹ́ẹ̀sì aláwo sẹ́ẹ̀sì wọn pé léyìí torí bá bá pọ̀ pọ̀ dáná ní sìkè kúrú tó ti di bọ̀ dá wa bí ọ̀nà ti pè mí náà bọ̀ dá. èyí náà sọ fún tẹ́ ẹ̀fẹ́ gbàrún tẹ́ ẹ̀ wá kọ bí tí gbogbo nǹkan bá já sí kọ́dà dénú lóyún ẹ sábẹ́ kí pátì yìí kó borí gbogbo pátì ẹ ti sọ̀rọ̀ ayé ní APC. ẹ ti sọ̀rọ̀ ayé ní APC ẹgbẹ́ gbogbo tí bá jẹ́ pátì ọ̀rọ̀. bẹ́ẹ̀ sọ fún gbogbo ayé pé ẹ̀yin lọ́kàn. ẹ̀mí yẹ gbogbo ayé pé ẹ̀yin wá ẹ̀yin lọ́kàn. ibẹ̀ ẹ̀yin lọ́kàn ẹ̀yin lọ́tọ́ sí. èmi ọ̀wá lẹ́yìn kọ̀ọ̀kan. èmi ò sì tako yìí òdodo lè ní wákàtí nínú ọ̀rọ̀. òdodo ni ẹja wákàtí tàbá màpá fẹ́ràn ní ní ọwọ́ a sì fẹ́ kí Nàìjíríà dàgbà sí òkè bí ẹ bá ṣe bẹ́ẹ̀ pírọ́blẹ́mù tó ní ìdí sí wọn tí wọ́n fi para wọ́n lẹ̀ lágbára àwa náà padà sí ní àyè èyí tẹ̀mí sọ yín lára rẹ̀ nísìnyí. ìdí àìsí ìsáfù kúrò mọ́tì tàbí káfí òkúta nínú fàyínà ogun láti èkó. إن الموت الذي تفرون منه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. ẹ pariwo súnà ẹ pariwo súnà ẹ pariwo súnà òdodo ló yẹ kẹ́ ẹ pariwo òdodo ni òní kú o bẹ́ẹ̀ bá gbé súnà ilé ibáàtì yìí kò ní wá ọpẹ́
ìjọ kan ṣoṣo lòdòdó ti kiri o Yorùbá. Ẹyẹ máa pariwo súnà, òdodo lẹ́yìn kẹ́ ẹ máa pariwo, tó yẹ bá gbé súnà yìí tẹ gbé ìṣẹ̀lẹ̀ ní irọ́ ìjọ kan lòdòdó ọba. Kí òdodo yóò wá lè hàn nínú súnà, èyí bá wá sọ̀tà súnà, wọn náà sọ bẹ́ẹ̀ nípa ìsọ̀tà súnà, ayé sì ṣe síyá, tàbí nígbà tí jẹ́ síyá, kí ló kàmí pẹ̀lú síyá. Bí ìdẹ́sẹ̀ síyá, torí lẹ́nu ẹ̀gẹ́ tí bẹ́ẹ̀ ò lè ti ṣe. Ìmọ̀ sára mi ní dàbá yìí, ìmọ̀ sára mi ní dàbá yìí, nítorí ẹnìkan. Ṣé wọ́n yá wọlé ní? Gbogbo òkúrọ̀ ọ̀pá tí wọ́n sóyè èmi ò ní gbàgbọ́ sí kò lè kí n belong to them bí it dey belong to you again. Ìyọ̀rá yóò sì. Àwọn èèyàn lè jẹ́ ọmọ táǹfà. Òṣèlú dẹ́sì ni. Kálukú jà fún kí ló wá tilẹ̀. Nígbà mo sì rí pé wàhálà kiri yìí pọ̀ kí la wá ní sísí. Èyí tó bá mú ká láró yìí nù. Èyí tí máa fi pọ̀ kẹ́ dábàá sí kẹ́ ní ọ̀yìn bá kẹ́ gbogbo jà wá. Gbogbo ń jà lọ́wọ́ lọ́wọ́. Láàfin lọ lè ṣe háyí kí wọ́n fi sí kọ́kọ́ sọ́dọ̀ wa. Ọlọ́run sì gbàkóso ajẹmúfútí. Ajẹmúfútí. Àwa ni wọ́n fún múfútí. Markaz ni wọ́n ní fún ní múfútí. Fún gbogbo lọ́rẹ̀ pátá. Ó lè ilé ọ̀gá ni, tòde onígáyì. Ẹni tá a wá fi ṣe lérí fún Ahmed ní sọ̀rọ̀ rọ́mùsù fún Markaz ní bẹ́ẹ̀. Èmi ẹgbẹ́ ìjọba méjèèjì. Ìgbà bóòlù kìí ṣe lọ tó lè fi pa já wá bí ó ṣe fi parí gbogbo ìjà sí bẹ́ẹ̀ lẹ́yìn. Ẹ jẹ́ ká wá bí ó ṣe parí ìjà. Òun náà sì ní tóun náà wà mí. Kí wá la fẹ́ ṣe? Mọ́nítọ̀ ọ̀nà méjì ọ̀nà agbára bẹ́ẹ̀. Ọ̀kan lé màmá rẹ̀, ọ̀kan lé bàbá rẹ̀. Ọ̀dà àwọn àdàbí ilé màmá yìí ni. Markaz yìí ni bàbá rẹ̀. Ìwọ náà lọ́wọ́ tó ìlọ́dọ̀ sí. Àwọn alùsùn náà yìí, àwọn ẹgbẹ́ ẹni ká wáyé ọdún wọn o. Káfà wọn náà sí ní ọ̀rọ̀, èyí tó bá fẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ àjọ máa ṣe. Ó sì wá ní sẹ́kùn nínú Markaz ọgbà, kò ní èmi ọ̀rọ̀ lérí ilé ìwọ̀n gbà. Torí pé kò nínú kọ̀rẹ́ ìyá àgbà kò ní rárá, kò nílò níbẹ̀. Mo fi gbéra ni mo fi lọ sépò mo sì lọ lè sàlàyé fún òde ìlú Markaz ọlọ́pàá jẹ́ gbogbo gbùdú báyìí bẹ́ẹ̀ ni fẹ́ ṣe nù ní tẹ́ ẹ bá rí i pé bí ó ti lọ náà nù òun yọ̀ǹda fún yín bàbá mo dé sọ pé òun yọ̀ǹda fún wa. wọ́n yọ̀ǹda. mo fi èyí kú. Àwọn bàbá wa lágége wọ́n yọ̀ǹda ọ̀rọ̀ náà kẹ́bà bàbá Waziri ti ṣàlàyé fún wa. Ọ̀rọ̀ pọ̀ fún mi yìí o. Tó ju ti bẹ̀rẹ̀ kárúnà lọ. Ẹ má tọwọ́ bọ̀ mí lẹ́nu. Àwọn bẹ̀rẹ̀ gbèsè mẹ́rin pé tọ́ bàtà wá dé nígbà tí bàbá ti gbà yìí. Ìtọ́kù ń bẹ́ẹ̀. Ìdíkà wá sí gbèsè náà. Mo wá bẹ̀rẹ̀ sí kọ̀wé sí i. Eléyìí ọkùnrin sẹ́nìkan ó ní kí n kọ́ sí nílé àwọn ọmọ ọkọ́ sí wọn. Ó dàgbà tá a ṣe táwọn ilé mufti iná sí mímọ́ kọ̀wé sí mo kó invitation wá fún yín. Èyí ká lè dojú kan náà. Ká lè ṣe pọ̀. Kéde báwa ní kẹ́kẹ́ ṣe pọ̀ ká tó kárí àgbogbo àwọn ilẹ̀ Yorùbá lónìí. Mo ní ìdí láti kọ̀lẹ́ẹ̀tì má Professor Hine. Professor Idris ní Màdàbẹ̀ nínú ọ̀rọ̀ yìí. Wà láyà màdàbẹ̀ ni wọ́n. Professor Idris, bàbá mi rí. Èyí bẹ̀ wọ́n lọ́tọ̀ ní ibi orí kámẹ́rà. Bàbá wọn bẹ̀ wọ́n lọ́tọ̀ lójú kámẹ́rà yìí. Mo sì jẹ́ sọ fún wa ìta wa. Àwọn náà sì ní kọjá bẹ́ẹ̀. Nígbà àwọn jẹ tiwa tán, àwọn náà ti alájẹ mú sí kan nílé nílùú wọn tí padà dàrú yìí lónìí. Síbẹ̀síbẹ̀ Professor Idris ni wọ́n yà sí.
Ìgbà káwọn fi bá wàhálà lọ ní ṣe. Ó lé ìtẹ̀gbẹ́sẹ̀ náà ní ọjà. Wọ́n ní tó ẹja máa yà wọ́n èèyàn. Ẹja yàn lọ ká lè jòkó papọ̀, á lè ṣe pọ̀. Nítorí ẹ̀sìn. Ẹ̀yin máa sọ fún mi ní ìsìn bẹ́ẹ̀ ìjà àfẹ́sẹ̀ ẹ̀sìn wọlé ẹ̀jà òkúrọ́ ni. Politics lẹ́sìn. Politics lẹ́sìn kìí ṣẹ̀sìn. Àwọn fọ́ọ̀mù gbogbo ẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí kọ̀wé sí oṣù mẹ́fà ní fi kọ̀wé sí láàrin ẹ̀mí ẹ̀tẹ̀ta sáàrin ẹ̀mí ẹ̀yìn ọ̀tọ̀ọ̀tọ̀. A ní mo pàdé Ìníwó Otúfẹ́ni Ìjẹ́rìí àti Prọfẹsọ Bọ́lájí Nìbàdàn Prọfẹsọ Bọ́lájí Nìbàdàn Ali Abdulrasaq Bọ́lájí ọlọ́ọ̀kọ́ bá mi ṣe dáadáa fáfá náà èèyàn dáadáa làwọn náà ẹ̀dẹ̀ ọlọ́ọ̀ni wọn ẹ̀dẹ̀ ọlọ́ọ̀ni náà kú ọ̀tán èmi ò ní tara ẹni kankan. Mo wá pé Prọfẹsọ Akóredé àgbálẹ́bí ló mọ̀ ẹgbẹ́ sí máa kọ̀wé sí báyìí báyìí mo ní láti mọ́ bí ló bá àwọn àti délọ́ ní ìsìnkú tó náà wọ́n wà kan sí bí ìgbà gbọ́ wẹ̀ lọ́la ló. Sojú ní òwò. Tọ́lọ̀ títí wàhálà fi wá ṣẹlẹ̀ tí mo nílò fi ní pírọ́bẹ́mù lẹ́yìn àti ní mo nílò ní pírọ́bẹ́mù tán kẹ́ wá sí mọ̀ ní ìsìnkú ẹ̀kúra yín lọ́lé ọba tí wọ́n tẹ̀lé wà lára lọ́lé ọba tẹ́lẹ̀ lè kúlẹ̀ fún lọ́ba bí kí wọ́n ṣífì mú fi sọ́dọ̀ yín. Ẹ̀kúra yín jọ tẹ́lẹ̀ lè ṣe mọ̀ àwọn ará tẹ́ ẹ bá lọ àyè bí òní ti sọ ní ìsìnkú ọba tó jẹ̀ fẹ́ràn láwọn jáde sí àwọn. Bẹ́ẹ̀ rẹ́dí láti bẹ́ẹ̀ ní kẹ̀kẹ́ sí. Ẹni tí ọba ìdìbò ayé lọ ẹ lé bẹ́ẹ̀ lẹ́bí òtí dá. Àwọn súnfì ọba ayé lọ nísìn ẹ lé bẹ́ẹ̀ lọ. Ẹ gbé wọn kékeré. Àwọn ṣíà ọba ayé lọ ẹ lé bẹ́ẹ̀ lọ. Ẹ gbé wọn kékeré. Àwọn mùsàsírì kì wọ́n ọba ayé lọ ẹ lé bẹ́ẹ̀ lọ. Ẹ gbé wọn kékeré. Àwọn àwárí tí ọba ayé lọ ẹ lé bẹ́ẹ̀ lọ. Ẹ gbé wọn kékeré. Àṣà yín náà ọba ayé lọ ẹ lé bẹ́ẹ̀ lọ. Ẹ gbé wọn kékeré. Wọ́n ká sí náà ọba ayé lọ ẹ gbé wọn kékeré. Gbogbo kálukú lẹ wá pé ń gẹ̀mẹ̀ ní tẹ́ lórí pé wọn ọ̀pá yín lọ lẹ́ni politics yín. Ibo lẹ̀sìn wá tẹ́ ẹ pé fáwọn èèyàn. Ìwà aláró yìí olóòlé kúnlẹ̀ ẹni ọba ọba olè kúnlẹ̀. Ó gbé súnà lẹ́sẹ̀gbẹ́ kan. Ẹ̀gbọ́n mi tó lè kúrò àwọn wà náà fìlà wọ́n náà di tọrọ báyìí. Ẹ̀gbọ́n mi tó lè kúrò wọ́n náà di tọrọ ọlọ́rẹ̀ kò sí rẹ́mù náà fi kiri. Oh my God, dọ́kọ̀ kìíní ẹ̀yin ọ̀rẹ́ yìí jẹ́ ọlọ́rẹ̀ àwọn jẹ́ mùnáfìkì. Kò sọ pé ẹni wọ́n ṣe ara àlọ́rin yìí sì kìlọ̀ fún yìí ẹ̀kọ́ bàjú jẹ́. Gbogbo wàhálà ti ṣẹlẹ̀ ní Yorùbá àwọn là ń dálẹ̀. Tá a bá ṣe dáadáa pẹ̀lú ara wa ní gbogbo tí ń ṣe wọ́n lẹ̀ Yorùbá lọ tán. Àlọ́ ní gbogbo wàhálà ti ṣẹlẹ̀ ní Yorùbá àwọn là ń dálẹ̀. Ẹ̀yin ni ẹ̀yin lé ní ibú. Bá a ṣe dáadáa pẹ̀lú ara wa ní ẹ̀yin lé ní ibú. Wọ́n náà kọ́ sọ ẹ̀yin lé ní ibú. Nígbà tí ó rí bẹ fún orí ìkẹ̀kẹ̀ kan lọ bẹ́ ọ̀ká bá tún gbéra rẹ̀ yìí wọ́n àwọn láti mẹ́lẹ́ kó tára yọ̀ bá lọ. Òun náà bá tún wọ́n mọ̀ kó ní mufti àdìsún náà mufti náà wọ́n lórí ká. Ọmọ ìlọrin ìlú náà pé òun náà jẹ́ mufti sún náà èyí táwọn ọlọ́pàá wákàtí ìpolówó èyí lọ. Ṣé ìsìlámù? Táwọn àgbẹ̀ máa fẹ́ràn lù rẹ̀ òní kó wọ́n ti yàn kan náà. Òní kó wọ́n ti yàn kan náà. Gbogbo tí ò dárí dárú táì ní ṣe bẹ́ẹ̀ kéṣì sí bẹ́ẹ̀ léṣì àmọ́ gbòógì ní ti ní bẹ́ẹ̀. Sóye wọn ò fẹ́ tẹ̀ láwa tá à ń bẹ́ ń bẹ́ẹ̀. Nígbà wọn jà ní gbòdìgbò ní ìsìn ìgbòdìgbò ní ti dààmú tí nà káàkiri tó náà wá di àṣàmúlà ìgbàtí lọ́sàn gẹ́gẹ́. Ọwọ́ ajá àlùsùn náà gẹ́sàn gẹ́gẹ́. Òun náà láàrín ní ibẹ̀ kótó kéde kan ní ibẹ̀ kótó. Ọlọ́wọ́ sàmànà rẹ̀ o. Ọlọ́wọ́ sàmànà rẹ̀. Ìwọ ní kọ́ sọ tí ń dùn ọlọ́tọ̀ yẹn ọ̀rọ̀ rẹ lọ́tọ̀ wọ́n dà pọ̀ mọ́ tí wọ́n yìí. Ìwọ ní ọmọ àpáwọn tí ò já ọ̀nà lọ àwọn ní. Kí ló ṣe bá sẹ́sì náà lẹ́ ń ṣe yìí? Sẹ́sì yìí tí wọ́n tún wá dá lùsùnà lógìgì nísìn àwọn ènìyàn tí
ti sọ̀rọ̀ rẹ̀ o mo ti sọ fún ọ ìkẹ́kẹ́kẹ́ tó wà láàrin ìgbẹ́rẹ́ kí wọ́n dá sí ọ sáwọn display lọ́wọ́ ti ṣe máa ná ọdún wáyé náà lọ́jọ́ ìdìbò gbogbo kan àwọn ọmọ ẹgbẹ́ gbogbo tá a fẹ́ ṣe àwọn ni wọ́n dàrú ọ̀jẹ́ sí ó ṣe àpè wọ́n dé kọ́ náà pàtó fẹ́ ṣe mí náà ìyẹ́kẹ́lẹ́ lọ́wọ́ á nú wọn tá a tún pèpè mí tá a tún yan pòfẹ́sọ̀ ìdílé kan náà ẹ̀yẹ èèyàn tí wọ́n gbà yín lásìkò jẹ́ tí wọ́n sọ fọ́rẹ́sì ní déjì ẹ̀rẹ̀ ìsọ̀kọ́ power ni authority power struggle. sóye kọ̀sẹ́ni tó pa yíyà márùn fún yóò tó pèsè àyè ní méje mẹ́sàn-án kọ̀sẹ́ni kan ti ń dà gbogbo alásìlọ́ yìí gbogbo àdágbàwẹ̀ kí ẹ má jẹ́ wọ́n tàn yìí òdodo dẹ̀ ń kọ́ lẹ́nu mi wọ́n fẹ́ wọ́n mọ́lgáàsì authority kọ́lọ̀ fún wọn fẹ́ yọ kó bẹ́ẹ̀ ọ̀tá káwọn sì máa lò lọ ọ̀tá. ìdí bẹ́ẹ̀ lórí wọ́n fẹ́ wọ́n mọ́lgáàsì ní authority kọ́lọ̀ wọn máa fún wọn fún mọ́lgáàsì wọ́n fẹ́ yọ kó bẹ́ẹ̀ káwọn lè máa lò ó. dèjì àná àwọn ṣẹlẹ̀ yìí náà ẹ wò ó nísìn tẹ ní kọ́kọ́ wúlẹ̀ nísìn gbogbo àwọn máa fà nẹ́nà nísìn kó ti yíra padà ní owó lọ́wọ́ báyìí nísìn gúnmí ọmọ gúnmí wọ́n ti bá wọn ẹja lọ́wọ́ báyìí tóun náà sọ pé sọ yìí Buhari kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìtọ́ta mẹ́fẹ́ tí ọ̀dí tí wọ́n tún fàálẹ̀ àríwá yìí lọ́wọ́ ẹ̀sìn. àdúgbò ìṣèlọ́dọ̀ wọn bẹ̀ wọ́n nìkan nílẹ̀ àríwá yìí náà gúnmí kan náà wọ́n bọ̀ wọn náà wọ ọlọ́wọ́lé lọ́wọ́ sọ yìí Buhari. tóun náà sọ pé gbogbo tí mẹ́fẹ́ wà kí ló ó ní contradiction. tóun náà sọ pé tí bẹ́ẹ̀ kọ̀ sọ yìí Buhari ó ní contradiction. ó sì lọ Iran òun ni pé wà tí wọ́n ń bẹ̀ dájú ti gbogbo alámù ìsìlámì lọ. òun sì lọ Iran òun ni pé wà tí wọ́n ń bẹ̀ dájú gbogbo alámù ìsìlámì lọ. ẹ lọ pa àwọn náà ọdún wo lẹ. ẹ̀yin tẹ̀ dájú òkú fún wa kẹ wá pa àwọn náà wọ́n fi kan sẹ́wọ̀n kí ni wọ́n fẹ́ ṣe sílẹ̀ yìí kúlè lè mọ́tò láti tẹ́fẹ̀ rú nàmí nù fàyè náà wọ́n náà kí. kò lè ná mọ́tò láti tẹ́fẹ̀ rú nàmí nù fàyè náà wọ́n náà kí kó hàn tó máa tọrọ tó nà ní la níbi ilé kéèké wá ṣáà. fàyè náà lè ọkọ̀ bí wá òǹtó èyí ló fà á tó fi jẹ́ pé mòdìrú gánà kankan bẹ́ẹ̀ ni Samad Shia Markaz nígbà wọ́n wá lè tún gbé ìjòyà òní kó wọ́n bá lè gbàsà. tọ́bẹ̀ sí jàjàgbara wọ́n mọ̀ wọ́n Markaz mọ́ lọ́wọ́ kó tẹ̀lé kí wọ́n wá sàṣẹ dúpọ̀ mí. ìjà ni nítorí wọ́n bá dá mọ́ ẹ̀ ló ti nínú. wọ́n sàṣẹ jù lọ́wọ́ wọ́n tún ṣe mistake náà. àmẹ́lẹ́yìn ọ̀pá mọ́sálásì yíyá táǹfà rẹ̀ ike ẹ̀yin lẹ́ sáwòsì. gbogbo tí bàbá rẹ. gbogbo èyí wọn kọ́lẹ̀ ó ní wọ́n kàbí kan nísì ẹ̀yìn tí sọ tí wọ́n ní wọ́n yẹ̀ lọ́mọ tí ì ṣe ẹ̀yin lẹ́rí yé burú 2016 kò tó pọ̀ yìí tí náà kọ́ ọkọ ni lè jáde kí lè fẹ́ sọ fún wa sílẹ̀ ẹ̀ka ẹ̀rọ ọ̀rọ̀ rí àbá àwọn ọmọ ẹgbẹ́ àsọ̀dọ̀ ọ̀rọ̀ pé irú tí mo ṣe fún ojú mọ́ká tí mo lè ṣe fún yín ni kí ni mo ti ṣe fún yín tó tó ti mo ṣe fún àwọn náà wọ́n sì ní sọ kẹ́lí mọ̀ká tí náà yí àwọn ọmọ ẹgbẹ́ gbé lọ mọ́sáàdì fún mi tí mo fi náà wọ́n sì mọ̀ bọ́ra àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀wọ̀n tí mo kọ sílẹ̀ kàá fún mi wọ̀n ha sọ fún ara fún wa sọ fún wa ẹ̀yà alábòsí wọ́n wá ń gbé àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ilé alábòsí wọn kílẹ̀ ní lẹ́yìn ìlú alábòsí kílẹ̀ ẹ̀sìn lẹ́sìn bẹ́ẹ̀ wọ́n lè yìí máa àbọ̀tẹ́ ẹ̀yọ ọlọ́tẹ̀ ẹ̀rọ bá àrí yìí tán èyí ni òbí ká gba dáìwé o ká. fi sahih al-Bukhari sọ́fù àmìyà wọ́sùnà wọ́sùnàsì. ká wẹ̀rẹ̀ ha. hakku fi hada kulli. òdodo nígbà tí mo sọ̀rọ̀ nínú ìlú sí bá wọn já wọ́n á ní àbẹ́ ìtọ́jú òdodo parí lọ́rọ̀ yìí tí mo fẹ́ sọ. أن نقدات الشيخ محمد حبيب الله نقدات تجليدية. Ike gbogbo ìgbógun ti àwọn àdùsùn náà tí mo ní orú mọ́kàsí ṣe Muhammad Habibu láì ṣe ìwà àtúnṣe kankan nínú ẹ̀sìn ìwà àwọn àtúnṣe kan nínú ẹ̀sìn. لكنها لا تخلو من عواطف انفعالية بسيطة. àmọ́ gbogbo àtúnṣe tí wà bí ti wà tó yẹ ìgbónára ti pọ̀ níbi òbí mẹ́. mímọ ẹja
ìgbónára àwọn àti kò ní fi àyíyá tí wọ́n sì ta wọ́n sì pọ̀ wọ́n gbónára kọjá àlàbí omi bẹ́ẹ̀. مما جعل بعض خطابه غير جاد ولا مستقيم. غير جاد ولا مستقيم. tọ́wọ́ jẹ́ kí wọ́n láwọn ọ̀rọ̀ bí tí wọ́n sọ kò bójúmu. wọ́n kọ́ síbẹ̀ ìgbé kọjá ìfọ́n bá ti wá gbóná tán tó bá lágbára tán wọ́n sọ̀rọ̀ bí tí o ṣe kí ni o غير جاد ولا مستقيم tí o bójúmu. ولعل الشيخ قد مال إلى هذا الجانب العاطفي بعدما وجد نفسه تحت ضغوط تهديدات أهل السنة. bóyá tó wá jẹ́ fà ní pé nígbà tí pẹ́ṣọ̀ pọ̀ ó ṣe é ṣe bóyá nígbà tí pẹ́ṣọ̀ pọ̀ látọ̀dọ̀ àwọn àlùsùn náà lójú ó jẹ́ pé àwọn ìgbìyànjú mi àwọn ọ̀rọ̀ míì tí wọ́n sọ kò sí déédéé náà ọ̀rọ̀ wọn. وهجماتهم الانفعالية. táwọn náà sì ń jájà ní ìgbà tó pé àjàdíjú náà làwọn náà ṣe nílò ni wọ́n jà. وما يكن من شيء فلا يمكن إنكار جدية كثير منها وإنكار دوافعه العالية. àmọ́ gbogbo bó ti wù kó rí wọ́n sọ àwọn àmì náà tó yẹ kí ẹ mójútó tí ó yẹ kí ẹ mójútó lọ́dọ̀ ara yín lẹ́yìn àlùsùn náà yìí tí ó sì tako tí ó sì dàgbẹ̀ yẹ̀ wò. التي تدعو إلى تجريد حقائق العلم من التعصب. téèyàn tẹ́gbọ́rọ̀ mọ̀lẹ́ sọ gbogbo tó jẹ bọ́ tàásùmù lè ní tàásùmù lè sí táwọn ọ̀pẹ iṣẹ́ àyíṣẹ́ ṣé àyíṣẹ́ ẹgbẹ́ iṣẹ́ gbẹ̀kan bí ọ̀rọ̀ yìí òdodo bẹ́ẹ̀ náà rẹ̀ náà. èyí náà ṣe tàásùmù sálábí táwọn àdìkájà náà ẹgbẹ́ ìkó bí ọ̀rọ̀ òdodo bẹ́ẹ̀. وإنها محاولات أولية. èyí tí wọ́n bẹ̀rẹ̀ yìí ọ̀nà ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni tó yẹ ká bá fẹ́ ṣàtúnṣe ara wa táfi bẹ̀rẹ̀ àtúnṣe. لا تستحق. kóńtà rẹ bá sọ fún ọ pé kó o tún bílù fìlà rẹ kẹ kó ṣe bá kẹ lẹ́yìn torí fọwọ́ bàbá gbọ́ onídìbò lọ́wọ́ látọ̀dà tá rẹ fìlà ní kó wò tọ́ba wà pé yóò di èkó fún ọ kó o tó sí. لا تستحق التكريع فقط كما يراه علماء السنة وإنما تستحق العناية والتقويم. ẹ̀tún ṣe ẹ̀gbọ́n ìdìbò sọ̀rọ̀ ṣé mo yìn wọ́n nù ṣé èyí sòdodo níìsì ẹni ẹ wá gbọ́ tí mo sọ fún àlùsùn náà. ولقد عقد kí ló dé náà. ولقد عقد هؤلاء العلماء مجالس العلم والندوات والمؤتمرات. ó ní nígbà tí wàhálà bẹ̀rẹ̀ láàrin àwọn àlùsùn náà yìí pẹ̀lú mùdírù Markaz wọ́n bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi conference àti symposium ẹgbẹ́ ẹwà nìkan lọ jòkó ẹwà nìkan lọ jòkó. وننتظر منهم أن يكونوا علماء موضوعيين في ردودهم. àwọn níbi gbogbo conference wọn ṣe yìí ìta àwọn ń bẹ̀ náà ni pé kí wọ́n gbé mọ̀kálẹ̀ bó ti yẹ kí mo ṣe kí ló orí. خاصة الدكاترة منهم. especially àwọn tí wọ́n jẹ́ doctor nínú àtàwọn tó jẹ́ professor. ويعتمدون فيها على النقد الموضوعي. tí wọ́n bá sì dé sí padà sí ṣé Muhammad Habibullah wọ́n gbé ka ẹ̀ lé ní ojú ọ̀nà tó ẹgbẹ́ bí wọ́n bá gbọ́ bẹ́ẹ̀ ni bí wọ́n bá gbọ́ yóò gbà wọlé. tí ò ní ní pé ìtàn mi bẹ́ẹ̀. والبحث العلمي الصحيح. لكن من الأثر الشديد. àmọ́ ẹ̀kọ́ báyìí ló jẹ́. أن هذا كله لم يكن. gbogbo tí mo wí ìwòsàn kankan bẹ́ẹ̀. والذي كان هو إسباغ صفة من الجلال والتقديس الديني للإمام البخاري. ètò òkùtù wọn bá lọ ni pé wọ́n sọ pé màmú Buhari nígbà tí ò dáhùn kankan ni. يؤمنون. ní ìgbà tó ẹgbẹ́ tíra rẹ̀ kò sí mistake kankan bẹ́ẹ̀. wọ́n sọ ní tíra lára ìgbà fi kìtàbù lára ìgbà fi Al-Qur'ani nìkan sì ni kìtàbù lára ìgbà fi. hudan lil muttaqin. وهم يؤمنون. wọ́n bẹ̀rẹ̀ sí iye Buhari ni wọ́n bẹ̀rẹ̀ sí iye Buhari ni wọ́n bẹ̀rẹ̀ sí gbogbo Buhari ni wọ́n bá tún fẹ́ sọ Buhari ni òsàmì. يؤمنون بمجده وجلال خطره وتقديس مكانته. wọ́n bá bí hàn bí bàbá ẹ̀kọ́ kọ́ra kò sí kẹ̀kẹ́ ní alámù ìsìlámì tẹ́lẹ̀ kẹ̀kẹ́ ṣe tójú tí Buhari ṣe lọ. ويضيفون إليه كل خير وينزهون gbogbo كتابه. rẹ̀ ni wọ́n mọ̀ ló ṣe ó sì mọ̀ pé tí àrẹ̀ kọ́ra kò lálẹ́ wù kan kò sí àdísù mòlú bẹ́ẹ̀ kò sí àdísù jọ yìí fún kankan bẹ́ẹ̀. ogun ni mo kó jáde yíyá yín ní sèé sí dàgbàlà. ogun. وهم يتخذون ذلك قاعدة من قواعد البعث.
tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n gbé wá sùn o. ومقياسا لمقاييس النقل. tí wọ́n sì fẹ́ máa fi ṣe wọ́n máa fi ẹ́ fi wọ ojú ọ̀rọ̀ wò. وإذا أضفت إلى ذلك أنهم أخذوا على منافسهم أخطاء علمية بسيطة وهذا بالطبع ما يجعلهم أنهم أخذوا على منافسهم. Bẹ́ẹ̀ni kan bá wá sọ fún wa, wọ́n yà kọ́dà tó tọ́ bá gba pìrìsẹ́ǹtì rẹ̀, ó wá lálẹ́kù nínú. Bí ilé ti lọ lọ́wọ́ nísìn. Ìgbé ṣé ànábìkọ̀lọ́ Abubakar ni àbá ànábìkọ̀lọ́ ẹ̀mí mi. Gẹ́gẹ́ bí Jẹ́mi sì ní pé orí Sàmbákì ó sì ní mọ́sọ̀, kí tí wọ́n lè bẹ̀rù méjì nì. Sòye kò sí jà bẹ́ẹ̀, o lè rí bẹ́ẹ̀, kò sí tó burú ní bẹ́ẹ̀. Àwọn níbẹ̀ fún Abubakar ní kọ́lẹ̀ tó bá ti rí ó ti di kèfèrí tí ọba gbé. Ẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ kèfèrí ó ti di kẹ́ ẹ pa nínú sẹ̀ríà. Bẹ́ẹ̀ni ká wá mọ́rọ̀ kan lẹ́yìn èyí ní sìkí máa ń fẹ́ ṣàkóso ọ̀rọ̀ fún wa. Ibi àbẹ̀ ti wu yíkọ̀ yẹn kẹ́ ibẹ̀ tó bá ṣe mistake yìí náà wà mú. Èyí tó sọ fún wa kó wọ́n wò ó kó fi èsì ò ní wò. Ṣé wọ́n lè tẹ́ ẹ̀dùnkú tiẹ̀? وهذا بالطبع ما يجعلهم الثائرين غير مقتنسين بما يشير إليه Gbogbo مخالفة. táwọn ọ̀tá wọn wá bí àwọn ọ̀gbọ́ lọ́wọ́jọ́ máa tàkà sí gbogbo alámù ìsìlámù nísìn. Kálukú náà lọ́wọ́ ti bẹ̀rẹ̀ sí rí. Ipe contradiction àti pollution àti títún ni ẹ bá wé ìbò kan sí. Àti kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀fẹ́ ọ wà nínú tíra Buhari. Àti ambiguity. Ọ̀gá ní pé confusion náà wà bẹ́ẹ̀. Èyí náà sọ fún mi nísìn nínú òní ìdísí pé àdísì wọn tọ̀tọ̀ ní irọ́ ni. Ìyípa discussion ó dà lọ́tọ̀ tẹ́wàá ẹ̀ mọ̀ pé irọ́ ni. Ambiguity ti wọ̀. Ìgbé sáré bọ̀ wọn wọ́lá, ìgbé bọ́lá nígbà tó wọ́n bára lọ lékíwù lẹ́yìn rẹ̀ nígbà 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 tá lẹ́nu padà. Ìjọ làrẹ́ padà fi jẹ̀mọ́ nígbà tó ní ọmọ sí lọ. Gbogbo àwọn tó ní ọmọ sí náà sọ́ọ̀bù ni wọ́n. Tó fi wọ́n ṣe mọ́sálásí, tó fi wọ́n ṣe kíni o, ìmọ̀ọ́mù mọ́sálásí kíni o, ti kù bá. Èyí ni wọ́n fẹ́ rán lónìí. Àádé bẹ́ẹ̀. Èyí tí ń fa wàhálà ni. Tá a bá wá fẹ́ rọ́nà lọ, iná ni ìmọ̀ràn tẹ́mi nínú pé akọ́kọ́ wá bá ti dòkó tira wa náà. Especially ẹ̀yin ará Ìlọrin yìí, ẹ̀yin ará Ìlọrin. Sáwà láàbá yìí ṣe ni ẹ̀yin lẹ̀ fẹ́ bá wá ṣe. Gbogbo tí wọ́n gbélé alọ́wọ́ ẹ̀dá sómi láti lè fi nàró òdu yẹn. Gbogbo tí wọ́n gbé ọba lọ́wọ́ ẹ̀dá sómi nítorí pé kí láti lè fi nàró òlu. Ọ̀la pé ara yín wọ́n wà ń bẹ̀. Nítorí pé ẹni pé kìí sara yín ló wà bẹ́ẹ̀. Ẹni tó sì wà ń bẹ̀ lẹ́yìn láti lè tẹ̀lé. Ẹni tẹ́ ẹni tó wà bẹ́ẹ̀ Gbogbo ìdá ìlú ilé ìtìlẹ́yìn rẹ̀ náà ní sinú ẹgbẹ́ lónìí fẹ́ bá lò tẹ́kù sọnù. ìdá ìlú jubilẹ́tì lẹ́yìn rẹ̀ náà ní ìsín ẹgbẹ́ tó ní ẹni pé sẹ́tì ní ẹgbẹ́. Níjò lẹ bàa lẹ́yìn ẹ̀ náà. Ẹ ti padà lẹ́yìn ẹ̀ nígbà àrùn dúdú òjò bá dé nísìn ẹlẹ́lẹ́ tẹ̀lé lọ́wọ́ wáyá tó bá tó yẹ lọ ẹ tó padà. Ẹ ti padà lẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀kọ́ ló ń ta ní. Ta lè rí tó da lọ́dọ̀ yìí. Ta ló ń da lọ́dọ̀ yín? Irú ẹ̀sìn wo nu? Irú ẹ̀sìn wo tẹ̀ ẹni tó da síbi kẹ̀kẹ́? Èyí ò ní tí mo fẹ́ kí gbogbo ayé kọ́ gbọ́yé. Torí bá a ti bẹ̀rẹ̀ sí ìdààmú èèyàn rírú. Wọ́n àgbòdodo. Ìdí ọ̀rọ̀ gbà. Gbogbo nǹkan lẹ́wọ̀n pé wọ́n bẹ̀ sí ní mọ́kàsí ní, wọ́n bẹ̀ sí ní mọ́kàsí ní, wọ́n wú ẹ̀sìn ní mọ́kàsí ní. Ẹ̀sìn wo làwọn mọ́kàsí? Ìjẹ́ yìí náà wo ni mo sọ fún yín? Ìjẹ́ ẹgbẹ́ ṣe fún mọ́kàsí àníjọ́ lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Èyí tó ń sọ fún yín kò ní lọ ní tẹ̀lẹ́tẹ̀lẹ́. Tẹ́ ẹ bá fẹ́ ká ṣe pọ̀, ọ̀nà bọ́lá kálọ̀, ẹjẹ́ wa bá ti dòkú tira wọn. Ọ̀rọ̀ ti dàgbà, ó ti kó lọ yín sí, ó ti dénú mi, ó ti dénú, ariwo wá dé wò. Ẹni tí ọ̀yẹ́ kọ́ kàn ní ìwòye ṣe kí ni wọ́n kàn. Ó ní Pòfẹ́sọ̀ Hídèmí. Torí pé wà láàyè wọ́n gbìyànjú. Wọ́n gbìyànjú. Àwọn sì wọ́n tó sí.
gẹ́gẹ́ bí ẹ̀dá wọn wọ́n sì fi hàn wá báwọn wá tó sí sóyè kó tó di bọ́rọ̀ mo fi wọn yí bẹ̀rẹ̀ mo fi kí n kó ní ajá fọ́rẹ́sì nílùú wọn ẹ̀rọ ẹ̀sìn kí n jà fún ara rẹ̀ ni ó tó jẹ fún tí a kò sí máa jíjẹ láti máa rí tẹ́lẹ̀ ó ti máa jà fọ́rẹ́sì wọn ó ti máa gbìyànjú láti máa rí tẹ́lẹ̀ àwọn ògbóhùn rẹ̀ gbogbo tí wọ́n ní gbìyànjú àmẹ́lò tó fẹ́ sáádà tí kò bá lá torí nǹkan àwà níbi kí ìkó sí kó bàjẹ́ ó yẹ ká fúnra wa ní sùúrù ni èyí tí mo gbé ẹ̀yin ọmọ ìyá mi sí ní Ìlọrin nù lọ́dọ̀ ẹ̀yin fìtínà ti bẹ̀rẹ̀ yìí náà ní kí wọ́n fẹ́ ti panẹ́ mọ́ ẹ̀yin pọfẹsọ Aláròyé mọ̀ bẹ̀yìn ẹ bá àwọn jàmáà yìí sọ̀rọ̀ ẹ jẹ́ kí ẹ̀rí ọkàn kó ṣe kí ni o kọ́ dà wọ́n yìí. àbá pẹ̀lú pọfẹsọ Aláròyé ẹ bá àwọn jàmáà yìí sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn ó dààmú yín kẹ́ wọ́n mọ̀ láti rí bí. gbogbo tẹ́ ẹ̀ fi rán wọn yẹn kò sínú ọ̀rọ̀ kẹ́ẹ̀sì bá wa bẹ pọfẹsọ yìí tó ní gbogbo àwọn àgbà wa náà ló ti dé gbàgbọ́ yìí ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n ní bàbá àmùdínú sọ àwọn àtọ̀wọ́n lọ́wọ́ kọ́ bẹ̀rẹ̀ kankan bẹ́ẹ̀ mufti lọ́rọ́ fi gbòdì lọ nínú bàbá ike bàbá ipe tí aláwọ̀ lọ káyọ̀ kọjá àbà èmi ọgbọ́n ọ̀sẹ̀ tó ń wí dìgírí lẹ́nu lẹ́nu ní ọmọ yà. Bẹ́ẹ̀ bá lé òkúta wọn lè òkúrù tún wọn bẹ́ẹ̀ bá lè òkúrù tún wọn lè òkúta wọn. Èyí ọ̀hún lọ́fà tí náà wá ń jó àjótọ̀. Nígbà wá jó lọ́dọ̀ olólùfẹ́ wa yìí sí gbogbo àwọn èèyàn wa gbogbo lọ́dọ̀ náà nínú àwọn èèyàn wa yìí gbogbo wọn dìde. Gbogbo àwọn bàbá wa yìí lánàá wọ́n dìde. Gbogbo àwọn bàbá wa ìyára bàbá Yusuf ìlànà àwọn dìde lé lọ́rọ̀ yìí. Àwọn bàbá wa Professor Hamza wọ́n dìde. Àwọn bàbá wa Professor Hamza àwọn náà dìde. Àwọn bàbá wa Professor Badmus Yusuf wọ́n dìde. Àwọn bàbá wa Professor Larin Badmus wọ́n dìde. Àwọn Professor Isa gbogbo wọn ni wọ́n dìde. Àwọn Professor Isa làbí àwọn náà dìde. Àwọn Amina tún dìde nínú ìlú náà. Àwọn Amina tún dìde nínú. Dr. Abdulrasheed wọ́n dìde. Dr. Abdulrasheed Mukada àwọn náà dìde. Dr. Muhammad Halilu Lai wọ́n dìde. Bàbá Professor Muhammad Halilu Lai ló gbọdọ̀ fún náà dìde. Délé mi kékeré yìí náà. Ó dà bàbá wa Waziri Markaz àwọn náà dìde. Ọ̀rọ̀ tó sì yẹ ká bá bàbá sọ àbá wọn sọ. Ọlọ́run tó yẹ ká bá bàbá sọ àti bá wọn sọ. Bó ti ẹ̀yẹ́ bá àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀sìn wá kóde kẹ́ ẹ mọ bú wọn. Ẹni táwọn àṣẹ bí àfúnà àlè bú wọn. Ṣé òkúrú tó àdàtọ́ wa? Àlámọ́ làmí kí ni ìdájọ́ ẹ̀ lọ́dọ̀ yìí? Kéèyàn jáde sílé ní ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ nínú sáré sàlàfíà náà? Kò sínú mọ́ní àjì wọn. Kò sínú mọ́ní àjì yìí. Ẹ̀yin ọ̀rọ̀ wọn ní bàbá sì kankan ní ìta àwọn màlámi ń tu àlù. Ibi tí a ti kọ́kọ́ yàtọ̀ nù. Kéèké gbogbo ọ̀rọ̀ tá a bá sọ fún wọn náà láti wá sọ gbangba. Nígbà wọn láwọn ọmọ ọba láti jó ní ìnísìn táwọn àgbàlagbà bá wọn sọ̀rọ̀ nísìn kí ni wọ́n ṣe? Wọ́n sọ pẹ́dá. Wọ́n dákẹ́. Wọ́n sọ spẹ́dì. Kí ni afẹ́ kápẹ́lágbà tó ṣe? Prof lábẹ́ kọ́ wọ́n bínú. Àbá bá bẹ àpòfẹ́sọ̀ kí ni ìrẹ́mẹ́ bínú. Tìyẹ́ ń ayọ́kò mẹ́. Títí yóò ní àwọn bàbá gbogbo àwọn àgbàlagbà yọ́kò mẹ́. Èmi sì ní mo represent wọn láti apologize. Àwọn bàbá wọn represent gbogbo àwọn àgbà wọn Markaz láti apologize. Fáwọn family yìí lé lọ́rọ̀ náà. Gbogbo tí jẹ́ family yìí nílé lọ́rọ̀ náà. Àmọ́ yòókù. Ìyọ́ ọ̀dà káńtì òkú kásì mùsọ́lá ni o. Wọ́n ní ẹjẹ́ àṣẹ mùsọ́lá ni. Kásì mùfáwádà. Kásì mùfáwádà. Kí wàá lò tó. Kí wàá lò tó. Kọ́lọ̀ lè sí. Kọ́lọ̀ sinmi. Kí àwọn aráàlú níbi sinmi. Kọ́lọ̀ ká jẹ́ káwọn aráàlú ló sinmi. Wọ́n yẹ kí gbogbo ta pé sí ìka máa gbé bóde. Kọ́lọ̀ ẹgbẹ́ gbogbo ta dì sí àyín nínú kílẹ̀ lọ́wọ́ ká máa gbé jáde lẹ́nu. Ọ̀rọ̀ tó dáa kí mẹ́mẹ́ o. Ẹ̀yọ́ kò mọ̀. Ọ̀rọ̀ tó dáa kí mẹ́mẹ́. Kò lè tẹ́sí sí. Torí náà eléyìí yóò wù mí káti bẹ̀ títí nígbẹ̀yìn náà
Professor Idris ẹ̀ mọ̀ bẹ̀ wọ́n. Àbá níbẹ̀ iná àwọn bẹ bàbá Professor Kareem Alubarika. Torí tí wọ́n dọ̀nà méjì. Àwọn àkàn mú wọn bí wọ́n bá wa ṣe. Àwọn akẹ́ni náà wọ́n ti wọn lọ́dọ̀ wọn náà mú wọn bí wọ́n bá wa ṣe. Wọ́n ní ẹ̀yin tẹ́ àwọn tẹ́ bá ṣe ẹ̀yin tẹ́ bá ṣe fún yín. Wọ́n wá padà wọ́n bí yẹ̀yẹ́ ọ̀gá ẹ̀yin tẹ́ padà ṣe fún yín. Ara wà láì kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀ bàbá. Ibi tọ́wọ́ náà ti wọnú ara wọn tó fi wá já síbi tó já sí òkè ìdísọ lérí fóònù. Ìdísọ lérí àlejò kóyì. Àmọ́ àti lọ́dẹ parí ẹ̀ àṣìṣe panẹ́. Wọ́n sì ti ní kí n jáde kí n jẹ́ kẹ́ ẹ mà pé lóòótọ́ àwọn ò ní lọ síbẹ̀ ẹ̀ wọn kí gbogbo rẹ̀ kó lòdù kó lọ lè ṣe. Àbá dúdú rẹ̀ báwọn ní padà síbi ọ̀rọ̀ náà mọ́. Èmi ni wọ́n bẹ̀ yín pásánálì. Àbá wọ̀ síbi Gẹ́gẹ́ bí ìfẹ́ ta ní sí látà láti jẹ ẹ̀ta. wọ́n bẹ̀ yín lórí ìfẹ́ ta ní sí látà láti jẹ ẹ̀ta. Ẹ̀jẹ̀ má ní kíkẹ́ yọ̀ tán láàrin wa. Ẹ̀dákẹ́ má jẹ́ kífẹ́ náà tán láàrin wa. Ẹ jẹ́ ká ṣe pọ̀. Ẹ̀jẹ̀ á máa bá ṣe pọ̀ wa lọ. Èyí tá a ṣe ṣe ń gbìyànjú ìṣepọ̀ yìí ká kẹ́ ẹni kí ká máa bùkún tilẹ̀. Tó pé ẹ̀ máa jẹ́ alákùnṣe àdánwò ni. Bẹ́ẹ̀ ni ní pírẹ́sọ̀ lọ́dọ̀ ti yín bẹ̀ ọ́. Ìwọ Professor Edin ẹ̀yin ti sọ fún èmi náà ní pírẹ́sọ̀ ní. Kọ́lá ìlú ti bá sọ mí di mùnáfìkì. Bẹ́ẹ̀ni. Níwà sí ìjọba ṣe mùnáfìkì jẹ́ ọ̀rọ̀ yóò. Bí ọ̀rọ̀ bá wá ṣẹlẹ̀ tá àbálẹ́ ni tí wọ́n máa dá sí. Bóòlù ṣe fẹ́ yanjú. Yọ dọ̀rọ̀ mọ wá fásitì òfin bẹ̀yìn lọ́dọ̀ lọ. Gbogbo ẹ̀yà aláàbò kẹ má bínú. Àbá bọ́lọ̀ bẹ̀yìn pé kẹlẹ́ àgẹ́ má bínú. Ẹyẹ kọ́lọ̀ náà lòdò kó lọ dé sẹ́. Ẹ̀jẹ̀ kọ́lọ̀ náà lòdò kó lọ sí mi. Waziri ìwo náà mo fẹ́ kó máa bẹ Professor Edin náà kọ́ Bàbá wá bẹ. Waziri wo bàbá ń kẹ bá abẹ Professor Edin kẹ má bínú. Ètí sì máa ń dìjà bó wá bá di lọ́la ní wàá sọ fún yín. Gbogbo ọ̀rọ̀ tá a bá ti sọ lọ tí wọ́n ti paná rẹ̀. Tẹ bá fẹ́ kú mọ́kàṣẹ́ mọ́tò dáa padà mọ́. Nínú tí náà wàhálà rẹ̀ tó ti kú tó ti rùn. Àwọn kan ní ìgbẹ́ni sẹ́ni mọ́kàṣì wí. Àwọn kan tẹ́gbọ́n wọn nínú àwọn tó ń fẹ́ láti sí mọ́kàṣì. Ó ṣe báyìí, ó ṣe gbá, ó ṣàwo, ó ṣe kòkò bàbá àṣàṣùn. Sóyé tá a dìde tí wọ́n dé ọ́fíìsì yẹn tá a ti dá ara rẹ̀ wá. Tẹ bá tún fẹ́ dọ̀rọ̀ padà fún mọ́kàṣì kẹ́sì kí ló ẹ̀sọ̀ ní bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tó jì. Ẹ̀kẹ́ mọ́kàṣì kúsà mi, tó mọ́kàṣì kúsà mi. Mùdírù kúsà mi. Èmi tí mo wá tó lé tébù yìí tí mo jà máa fún yín fún àwọn ṣíyá àti mo yẹ sàádé. Kí lẹ wí ẹ̀rí gangan? Ẹja kẹ́yìn. Wáyé sáwọ́ yàtú fi kàkáyírá. Gáfà nóòhù, gáfà nóòhù. Wáyé sáwọ́ yàtú fi kàṣára àṣà òhù. Ìjẹ́ ìṣèlú. Bẹ́ẹ̀ bá rí lára wa ẹ̀ dáwọ́ wò. Bẹ́ẹ̀ bá wá lágùn yẹ̀ wà fà ká. Ṣé dáwà náà nù yẹn? Ṣé dáwà nù ní bẹ́ẹ̀ lórí lára wa? Ìwà yìí eléyìí ọ̀dà o. Ìwà yìí ọ̀dà. Ní ká tún ṣe. Ẹja tún ṣe. Ẹni tí wà rẹ̀ dá. Ni bàbá Idiri yìí. Bàbá Idiri wà wá. Ọlọ́run ní ló burú fún wa. Ọlọ́run ní ló burú fún wa. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Bàbá tún fásitì yìí. Ẹ má bínú. 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 Ẹ dákun ẹ má bínú. Ẹ bẹ̀rẹ̀ ọlọ́run jẹ. Ẹ bẹ̀rẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ jẹ iná. Ayọ̀ ti yé kó bẹ̀. Ẹ̀yin yòókù bẹ́ẹ̀ náà máa yá kẹsà tó sara yín. Gbogbo ariwo tẹ́ ń pa ẹ máa bá o. Wọ́n ní alábòsí tẹ́ ń pè mí náà. Ó pè yẹ ẹ̀kọ́ mi wúlì ìdí. Wọ́n protest ni. Wọ́n mọ tí ì ṣe ẹ̀ ń protest ni. Ẹ̀ ń protest gbogbo tẹ̀sán. Ẹ̀sìn tẹ̀sán padà gbé wa sáà lè bàjẹ́ ni. Bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ sọ sí ọlọ́run jẹ, ọlọ́run bá wọn jẹ. Ẹ̀sùn lódó. Sóye, ìdá ń jà sí ni pé ìwà yín tẹ̀ ń kọjá. Bẹ́ẹ̀ ni máa ṣe ṣe kọjá. Ó là bá àgbà ti sọ nínú orí rẹ̀ èyí nínú káṣá ìrọ̀ yín lẹ̀. Olúwa máa ní fáṣà àkísàrù náà olúwa. Wàlákẹ̀ fáṣà àkísàrù náà lọ́mìíràn. Kò sí kẹ̀kẹ́ èyí ò ní jèrè bẹ́ẹ̀. Nítorí ọgbà èyí ò ní kò jèrè bẹ́ẹ̀ o. Wọ́n lọ ẹ̀kọ́ sáàjì ẹ̀mí ẹ̀ wò kékeré bẹ́ẹ̀. Bàbá yìí bá dàrá sáwọn náà wò ló mà gbọ̀gbà dọ́kítọ̀rẹ̀ èyí ò ní jèrè bẹ́ẹ̀. Kò gbé ọlẹ́mì kan nítorí ọgbà. Gbogbo oyè jẹ́ ń gbà yín náà kẹfẹ́ ní ti gbà èyí ò ní ọdọ́ máa jẹ́ náà. Àwọn tó gbé wá fún yín kọ́ ṣé ká mọ́tò pòfẹ́sọ̀ pẹ̀lú bí èdè lágbáwá ni
àbí dọ́kọ́lẹ́tì bẹ́ẹ̀ àbọ̀ àwọn àtẹ́lẹ̀ ti wá àwọn kèfèrí ni wọ́n yá yín. ṣé ìwọ́n sọ ọdún máa jẹ́ náà ni? ṣé wàá bẹ̀ yíwọ́n ní ìsìnkẹ́ mọ̀ bí ti bẹ́ẹ̀ tí wà wàmá yìí fàṣà. wàmá yìí fàṣà kìsàrù náà wọ́n máa. wà lákẹ́ fàṣà àṣẹlá múná lọ́mìíràn wà lákẹ́ fàṣà àṣẹlá múná lọ́mìíràn. ẹnìkan náà ló jẹ́rìí ó dẹni tó túnú rẹ̀ wò consciousness ẹ̀ tọ̀míìrù rẹ̀ tó ní kọ́mọ́ tó wà ní ara rẹ̀ tí fi ṣe gbogbo tí ṣe sáàníyàn kò lè lówó gbà ní. bí wọ́n ti sponsor yìí kẹrin wọn gbowó lọ sí òun lẹ́ni ṣe tàbí torí tọ́lọ́. àfi lẹ́yìn tó ń tẹ̀lé àbí mi fàtàkà mọ̀ ya àròsẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ nàdírà. bàbá mọ̀ ya àròsẹ̀ lẹ́kọ̀ọ́ nàdírà. ọ̀gá máa tì mí lọ ní. ìwà ní fẹ́ ṣe Professor Alárúnà bí èsì bẹ́ẹ̀ gbogbo èyí tó wí ní ètò ọmọ ìyá mi àyè tó sì wà ọlọ́mọ sọ àwọn náà kalẹ̀. àwọn bàbá mo bẹ lọ lọ́wọ́ àìjẹ́ máa lọ kọ́kọ́ sọ wọ́n lẹ̀. bí wọ́n pàdé àwọn ọmọ àwọn onídàára kan sí pẹ̀lú wọn. wọ́n lè pàdé àwọn ọmọ àgbáwọ̀ onídàára ṣe pẹ̀lú wọn. ẹni tí mo ní wọ́n jọ pàdé onídàára tó ṣe pẹ̀lú ẹ̀. ẹni tó jọ pàdé onídàára ṣe pẹ̀lú wọn. kí ló wá kù tí mo wá kú ní di káńtà yìí sí. tó wá dá àwọn ẹgbẹ́ ní káńtà yìí kọ́ máa wá fún wọn. ní mo fi gbogbo ẹ̀ pamọ́. àbábílẹ̀ sùúrù. mo wá rọ prọ́fù nísì. àbábá bá ti rọ fún. ẹ̀dá kan ẹ̀dá lórí kan ẹ̀dá lórí kan náà. ẹ̀dá lórí kẹ̀kẹ́ náà. ẹ̀ báwo yẹn sọ̀rọ̀ ogun tá a jà yín náà lẹ́kí o ti tó. ogun gbogbo báyìí ti tó. ogun ọdún mẹ́wàá. ogun ọdún mẹ́wàá tí ò wá tẹ́. ọyẹ kó lòdò ló lè sinmi o bí ọba sì lòdò ló lè sinmi ẹ̀hà ní ara wa jẹ́ ẹni kó lòdò kó lọ sinmi. ètò ìdíyẹ ẹ̀ lọ́ọ́ ìwòtí nínú atẹ́kùn ti gbé e lọ ẹni kó lọ bẹ́ẹ̀. ọ̀nà ẹ̀jẹ̀ kó lòdò kó lọ sí. ọ̀dà kátó dálẹ̀ mọ́ kátó máa rú náà sí i torí náà ẹ̀yin òun náà ẹ̀dá gbogbo yẹn má bínú. àwọn bàbá tó ń bẹ iná ẹ̀ má bínú. ẹ jẹ́ ká ṣe sùúrù pẹ̀lú ara wa. ẹ jẹ́ ká ṣe sùúrù pẹ̀lú ara wa. Subhanallah.